Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Ìgbà tó bá tọjọ́ dé ẹ̀mẹ́yẹ Yorùbá báǹkì tó parẹ́. Tó sọ àwọn yẹn dálá ìlíṣẹ́ alárìnkiri. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wá sàkẹ̀ báyìí agbóògùn jẹ́ dànù. Ẹ̀mí àwọn yẹn máa bi gbogbo yín léèrè. Àwọn tẹ́ já sí kólóbó lọ́sàn gangan. Wọ́n sàkẹ́ lòmíì without benefit. Ẹ̀mí wọn máa bi yín. Bàbá Aláàfin Ọ̀yọ́ Lámídì olópa bàbá wa Bọ̀dé Thomas tó ní kó máa gbó bí ajá. Ogun yíyẹ lè sámọ́ ni kò ní dáa fún yín tẹ́ ẹ bá sá. Aláàfin Ọ̀yọ́ ò ní jèrè gbogbo àwọn ọmọ ẹ. Tó o bá sá ogun ọ̀hún náà, ẹ̀yin ìka ayé ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọ ìrankíran. Ó yẹ kí àwọn Ọ̀yọ́ kan gbá research. Pé ọmọ eléyìí ìṣọmọ ìran gidi. Ọmọ akótilétà àrùn gún ọmọ níyí. Tẹ́ balẹ̀ Yorùbá jẹ́ lójoojúmọ́. Ẹ sọ Yorùbá dé èrò ẹ̀yìn. Ẹ wá ní pé I'm the number one traditional ruler in Oduduwaland. Ọwọ́ Ọlọ́run máa fa inú yẹya. Ẹ ti gbà yín tẹ́ ti gbàgbé Ọlọ́run. Ẹ̀yin tẹ́tẹ́ pé ayé fàmílẹ́tẹ̀ tún lẹ́ ń jẹ́. Tẹ́ délé ayé tẹ́ gbàgbé ẹlẹ́dàá yín. Ẹ̀rù àtúbọ̀tán. Ẹ̀rín tí ó bá àná. Fáráò. Ó wà nínú Kùránì. Ẹ̀rín tí ó bá àná. Ẹ́rọ́dù. Ó wà nínú Kùránì. Nebukadnesari ọba ńkọ́. Tọ́lọ́run ní kó wọgbó lọ. Kó lọ máa bẹ́ran jẹun papọ̀. Fódìdí ọdún méje ó wà nínú Kùránì bẹ́ẹ̀. Ẹ ní rí yẹ. Àfi kẹ́ máa fọ́ ọmọ yín. Ìran Yorùbá dẹ̀ ń jìyà lójoojúmọ́. Epo ní ìsà. Epo. Ọbásanjọ́ epo ní. Bọ́lá Ahmed Tinubu epo ní. Bísí Àkàndé epo. Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà epo. Ìbíkúnlé Amósù epo. Gbénga Daniel nǹkan ara epo lẹ̀ Yorùbá ni. Wọ́n pọ̀ rẹpẹtẹ. Wọ́n pọ̀. Fẹ́mi Fani-Káyọ̀dé, Délé Muhammadu epo ní. Àwọn epo yẹn wá ń pọ̀ sí. The set of epo now. Tẹ́ bá dé Ekiti tẹ́ dọ́ṣun. Ẹ rí wọn pósítà wọn ti wà níta. Wọ́n fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá. Ibi tẹ́ máa wọ̀ táwọn máa kówó sàpò ní. Ẹni tí ò ti di gómìnà tí kọjá lọ tí jíìpù bí mẹ́fà ń tẹ̀lé lẹ́yìn. Tí mẹ́fà ń lọ níwájú tó wá dúró láàrin. Tó bá di gómìnà ńkọ́ 20 mọ́tò àwà níwájú 20 àwà lẹ́yìn. Epo ní gbogbo yín. Àjẹ́ndà Yorùbá ò sí lọ́kàn yín. Pé ìran yín gbọ́dọ̀ succeed. Pé àwọn gbọ́dọ̀ dẹ́ni ìtẹ̀mọ́lẹ̀. No one of you came out. Ìkúdí àwọn tó dé wípé níbi tí àwọn Fúlàní ti ń pa tó ti ń pa Yorùbá bí ẹni pẹran. Kò sí nìkan nínú yín tó sọ̀rọ̀. Táwa bá dé ti sọ̀rọ̀ àní. Ṣé ìwọ wá láti Gàngán ṣáìdì ni? Ṣé ọmọ òkè odò ni ẹni? Wọ́n ti gbàgbé pé ẹni tó pa lókè odò, ẹni tó pa ní Gàngán, ẹni tó pa ní Ṣakí, Yorùbá bíi ti tèmi ni, ẹ̀jẹ̀ kan ni wá. Ẹ̀yin epo, akọ̀tìlétà ọmọ. Ẹ̀yin epo, arúgbó ọmọ. Ìbínú Ọlọ́run dé, ọdún ẹ̀san lélẹ́yìí. Tẹ́ máa sùn tẹ́ ẹ̀ ní kí.
kan pè mí ó ní tó bá jẹ́ pé bàbá mi ni Àlàó Akálà tó bá jẹ́ pé bàbá mi ni Ṣónẹ́kàn àtàwọn ọba tó kú yẹ oníṣẹ́ màmá ayọ̀ ní ṣé mo lè gbàdúrà káwọn bàbá mi kú. Ohun tí mo fi dá lóhùn náà ni pé tí bàbá mi bá wà lára àwọn tí ń da bayé aláyé jẹ́. Ohun tí mo fi dá lóhùn náà ni tí bàbá mi bá wà lára àwọn tí ń da ayé aláyé rú. Ohun tí mo fi dá lóhùn náà ni pé tí bàbá mi bá lọ́wọ́ sí nínú àwọn tó sọ wípé kí ìran làkejì òun ó mà ní òmìnira áńgẹ́lì ikú kó dé bá lálejò. So mo dúró di bí o ojúṣàájú òsì Yorùbá ní ojú àfọ́ ìfọ́tẹ́ ìjà ní mú wá. Ní ìran tá a wà yìí ìran Yorùbá tá a wà yìí agbọ́ ọ̀dájú la wà. Ìran ọ̀dájú ní Yorùbá tá a wà yìí a ti gbé ọmọlúàbí sẹ́yìn. Ọmọlúàbí yẹn làwọn kan dá rẹ ti fi ń gbèjà wá lólè. Ọmọlúàbí tá ń pariwo náà fi sọ wọ́dẹ̀rọ ẹ̀yìn ní Yorùbá ò lẹ́nu ọ̀rọ̀ láwùjọ mọ́. Ọmọlúàbí ni ọmọdé yìí bàgbà náà fi báyé wa jẹ́ tí ọjọ́ ọ̀la wa tó ṣamọ́nàmọ́ná lọ. No. Níbi tí àwa ti wá àwa yìí gbè lẹ́yìn àbòsí torí pé alábòsí akọ́lé alábòsí àlàára mọ́tò ṣùgbọ́n àti bọ̀sá alábòsí ń kọ́. Ìran alábòsí ni tó bá kọ́lé igba. Ìran alábòsí mo ní tó bá kọ́lé igba ojú wọn nílé wọn ti ń wó. Ìran alábòsí o tó bá ra mọ́tò ẹgbẹẹgbẹ̀rún ojú wọn ni mọ́tò ẹgbẹẹgbẹ̀rún ti ń dànù. Ìran alábòsí tó ní bílíọ̀nù ní báǹkì irú wọn máa ń tọrọ oúnjẹ jẹ títí dọjọ́ ikú wọn ni. Alábòsí a máa lólúwó alábòsí a máa kọ́lé ṣùgbọ́n àti bọ̀tá alábòsí ò rọgbọ. Ẹgbọ́n ṣé gbogbo gómìnà tá a ní ní ilẹ̀ Yorùbá ló hùwà bí ọmọlúàbí. Mo ti sọ tipẹ́ màá tún sọ lénìí. Àwọn tí ò ní ìwà ọmọlúàbí lára tẹ́ ẹ ní kọ́mọ Yorùbá máa hùwà ọmọlúàbí lára alábàjọ tó fi sọ pé àgọ̀. Brother and sister ẹ̀yin bàbá mi àtẹ̀yin màmá mi ẹ jẹ́ á padà lẹ́yìn àwọn fake pastor. Àwọn pastor tí ò rí ti wá rò ṣùgbọ́n tó rí towó ọwọ́ wa rò. Àwọn apanimáyọ̀dà pastor. Àwọn kílàngó pastor. Àwọn roadside pastor. Wọ́n fẹ́ràn Yorùbá. Wọ́n fẹ́ òmìnira fún Yorùbá. Nítorí pé wọ́n mọ ìtumọ̀ òmìnira o. Ohun tó fẹ́ jẹ ni ò jẹ́ kọ́gbọ́n. Ìwé ọ̀fẹ́ pastor. Wọ́n á ṣe ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Tinubu ni wọ́n. Ìránṣẹ́ Ọbásanjọ́ ni wọ́n. Àwọn ìránṣẹ́ Fáyẹmí ni wọ́n. Ìránṣẹ́ Fáyọ̀ṣé. Ìránṣẹ́ Ámósù. Ìránṣẹ́ Ọ̀ṣínbàjò. We call them caricature pastor. Ṣé ẹ mọ̀ pé nínú àwọn lọ́ọ̀yà ní ṣàjàmbé lọ́ọ̀yà? Àwọn tí ìránṣẹ́ Ọlọ́run àwọn tó kóra wọn ní ìránṣẹ́ Ọlọ́run yẹn caricature ni wọ́n. Ọ̀tá òmìnira Yorùbá ni wọ́n. Inú Ọlọ́run dẹ̀ máa rọ̀ dẹ̀dẹ̀ bí òjò lé wọn lórí. Wọ́n rí kòtò wọ́n ti ọmọ Yorùbá sínú kòtò. Olórí burúkú ọmọ ní dálé bàbá ẹ̀rù. Àwọn bàbá wa ìgbàanì sọ wípé ọmọ àlè ní fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀. Ẹgbẹ́ ṣe lóòótọ́ àti lódodo ni. Ìwà wọn jẹ́ tọmọ àlè. Ṣé lóòótọ́ àti lódodo ni? Ní ìwà Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ jẹ́ tọmọ àlè. Ṣé lóòótọ́ àti lódodo ni? Ní ìwà Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú ló jẹ́ tọmọ àlè. Ṣé lóòótọ́ àti lódodo ni? Ní Bọ́lá Ahmed Tinubu ìwà rẹ̀ jọ tọmọ àlè. Bísí Àkàndé Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà Iyìọlá Omíṣore Káyọ̀dé Fáyẹmí Fáyọ̀ṣé Ọ̀túnba Adéníyì Adébáyọ̀
olórí burúkú á ní zero allocation. Ṣẹ́gun òní ẹgbẹ́ ṣe lóòótọ́ àti lódodo ní ìwà àwọn ìjọ tọmọ àlè. Ẹ bá ní lóòótọ́ àti lódodo ní ìwà àwọn ìjọ ọmọ àlè. A jẹ́ wípé ọmọ àlè pọ̀ nínú ìran Yorùbá. A jẹ́ wípé àwọn ọmọ àlè ló fọ ọkọ̀ Yorùbá padà sẹ́yìn. Ṣé ká pè wọ́n ní èpò ni? Tàbí ká pè wọ́n ní àfòmọ́? Ókè nígbà tá a mọ̀ pé èpò ni wọ́n pé àfòmọ́ ni wọ́n. Kí ló dé tá a fi ń tẹ̀lé wọn lẹ́yìn? Kí ló dé tá a padà lẹ́yìn àwọn tí ń gba ògo wa lọ́wọ́ wa? Àwọn akótilétà ọmọ. Fẹ́mi Fani Káyọ̀dé. Délé Muhammadu. Ẹgbẹ́ sọmọ àlè ni wọ́n. Ṣé ìwà àwọn jọ tọmọ àlè? Ó tí à ń pè ní ọmọlúwàbí ìjà tẹ̀lé rí lára wọn. Jẹ́ ìṣàlàyé èpò fún yín yékéyéké. Ẹ fi mọ̀ pé Olúṣẹ́gun Ọbásanjọ́ nínú ayé Yorùbá èpò ni. Ẹ fi mọ̀ pé Bọ́lá Ahmed Tinubu nínú ayé Yorùbá Lagos State èpò. Bísí Àkàndé Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà èpò ni wọ́n nínú ayé Yorùbá. Ọ̀túnba Níyì Adébáyọ̀ Káyọ̀dé Fáyẹmí Ṣẹ́gun Òní Ayọ̀ Fáyọ̀ṣe Oyè Galawa Oyètọ́lá Gbóyèga. Èpò ní gbogbo wọn nínú ayé Yorùbá. Àwọn kan wà wọ́n pera wọn ní Afẹ́nifẹ́re tí wọ́n fẹ́ wòran Yorùbá fúnre. Èpò ní wọ́n náà. Àwọn arúgbó ọmọ. Délé Muhammadu arúgbó ọmọ. Wọ́n pọ̀ rẹpẹtẹ. Ẹja tẹ́ ẹ bá ti rí wọn, ẹ mọ̀ wọ́n. Ẹja bí wọ́n léèrè kí náà wá gbogbo Yorùbá agitators fún ganan. Kí lẹ mú olóyè Ìgbòho fún? Ẹ̀yin náà fẹ́ máa kàpé. Ẹ̀dẹ̀ fẹ́ kọ́ ọmọ Yorùbá ó máa wò yín rẹ̀ kẹ́ kàpé. Ẹ̀ ń tọ́ra yín jẹ. Kí gbogbo ènìyàn lè mọ̀ pé lóòótọ́ àti lódodo ìran Yorùbá ṣe tán àti gba òmìnira wọn. Kó lè mọ̀ pé lótìtọ́ àti lódodo ìran Yorùbá kọ̀ láti jẹ ẹrú. Lóòótọ́ ẹrú la jẹ́ lánàá. Kó lè mọ̀ wípé lánàá ẹrú ni wá. Ohun tá a rí là ń jẹ. Ìrìn tá a rìn kan kò múnú Ọlọ́run dùn. Torí wọ́n ti yẹ àwọn tó yẹ kó mú ìlérí Ọlọ́run dúró nínú ayé wa. The vision of God, àwọn tó yẹ kó máa bá wa protect ẹ̀. Àwọn kan ti yẹ ìlérí ẹ̀. Wọ́n ti kó vision yẹn dànù. Wọ́n ti pa Yorùbá sára. Wọ́n ti jẹ́ kí Yorùbá máa bleed nínú. Tẹ́yìn olóyìnbó pè ní internal bleeding. Kí ni result internal bleeding yẹn? Ikú ni. Wọ́n ti ṣe wá léṣe jìnnà. Wọ́n ti dọ̀nà Yorùbá jìnnà. Jìnnà. Wọ́n ṣe wá wọ́n gbà wá. A dẹ̀ ń fojú ènìyàn wò wọ́n. A dẹ̀ ń pè wọ́n ní bàbá. A dẹ̀ ń pè wọ́n ní alátìlẹyìn wa. I could remember 2015 cover. Nígbà tá a wo list àwọn ọmọ Yorùbá tó ń lọbẹ̀, inú wa dùn ní pé yes, good result máa jáde ńbẹ̀. Àṣé òfo. Àṣé àwọn olè. Àṣé àwọn ọmọ àlè àárín wa ní. Àṣé àwọn ọmọ arúgún ni. Àṣé àwọn ọmọ akótilétà ni. Èpò ni wọ́n nínú ayé wa. Ẹgbẹ́ ṣé wọ́n ń ṣèpò. Ìgbà tó gorí àléfà àgbààgbà ilẹ̀ Yorùbá. Ìpẹ́jú wọlé, òṣì wọlé, àìní wọlé, nákàtàkì mi ò tó wọlé, ọmọ kàwé kò ríṣẹ́ ṣe wọlé,
àwọn ọmọ wa dolóṣó kó wọlé, àwọn ọmọ wa di amrọ̀bà ó wọlé, àwọn ọmọ tó máa tijú níjọ́ òun àná tani àwọn ọmọdé yóò máa ní tijú wá ní òmọ ìyá tó bí ni òmọ bàbá tó bí ni, àwọn ọmọ wa lókùn tó wá ń wọlé kẹ́ẹ̀dì wàá pàdé àwọn ọmọ lọ́nà àpé kí ló wọ̀ yìí, this is not our culture. A ní dádì ẹ̀mẹ́ gbójú ń bẹ̀ gbójú ìwọ owó ló wà yìí, a ní sá dádì orí ọmú mi ò ṣáàyọ síta, orí ọmú yẹn nìkan lókùn tó ń protect, eléyìí tó kù ń bíbà yìí wọ́n protect ẹ̀wá ni wọ́n rèpù wọn, ẹgbọ́n ìgbà wo ni wọ́n ní rèpù wọn. Àwọn aláyé bíbàjẹ́ yìí ni náà bá yé wa jẹ́ jìnnà, àwọn akọtílétà yìí náà kó tiwa tàjìnà, wọ́n bá yé wa jẹ́ jìnnà, wọ́n wá sọ wá di ẹni yẹpẹrẹ. Ìtìjú kúrò ní ìran Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ní Yorùbá ọmọlúàbí ni wá, ẹ̀yẹ jẹ́ atẹ́ra wa jẹ́ ohun tí a jẹ́ ohun tí a ò jẹ́, ẹ̀yẹ jẹ́ padà lẹ́yìn ká máa pera wa mọ́ nígbà tí ìtìjú ti kúrò nílẹ̀ Yorùbá. Ìtìjú tó ti kúrò nílẹ̀ Yorùbá, ìgbà yẹn ní nǹkan tó pè lọ́mọ ọmọlúàbí ló ti sọnù mọ́ wa lọ́wọ́. Now ṣé ọmọlúàbí máa ń jalè ní? Ṣé ọmọlúàbí máa ń pààyàn ṣoògùn owó? Ṣé ọmọlúàbí máa ń lọ́ni lọ́wọ́ gbà? A rí àwọn bàbá kan wèrè ni wọ́n, àwọn fúnra wọn ló máa ra laptop ọmọ wọn, àwọn fúnra wọn ló máa pè babaláwo pé ọmọ mi fẹ́ yahoo, mo fẹ́ kó tì lẹ́yìn. Adẹ̀ ń perú wọn ní ọmọlúàbí, they are not ọmọlúàbí. ń tẹ́ pẹ̀lú ọmọlúàbí ti sọnù nínú ìran Yorùbá nígbà tí àwọn akọtílétà tẹ́tí gbàjọba lọ́wọ́ àwọn Awólọ́wọ̀, àwọn arúgbó ọmọ tẹ́tí gbàjọba lọ́wọ́ àwọn Awólọ́wọ̀. Ṣé lóòótọ́ ni ìwà àwọn ìṣe wọn lálẹ́ fi wé èpò? Kí ni iṣẹ́ èpò? Àwa kẹ́pè lérí àwọn tó sọ wípé òmìnira Yorùbá ò ní ṣeé ṣe. Àwa kẹ́pè lérí àwọn àti àdàbí lórí àwọn tó sọ wípé ìgbé ayé tí Yorùbá ń gbé lọ ló dára jù. Àwa kẹ́pè lórí àwọn tó sọ wípé bí ẹ ṣe mú ọmọ Adéyẹmọ pamọ́ yẹn is okay. Torí pé ó ń jà fún ìran ènìyàn, ó ń jà fún ìran ẹ̀ wípé ẹyẹ pa mí láwọn ènìyàn mọ́. Àwọn pásọ̀ yìí tẹ́ lọ bá lè níwọ̀n ní sọ bẹ́ẹ̀, they are just looking for ìdámẹ́wàá àtọrẹ yín. Àwọn ìránṣẹ́ Lúsíférì, ìránṣẹ́ Sátánì, àwọn ìránṣẹ́ Tinubu tọ́lọ́run ò mọ̀ wọ́n, èpò làwọn náà. Torí ẹnikẹ́ni tó bá mọ dandan tí ò ṣe èpò ní òdodo ọ̀rọ̀ tí wọ́n fẹ́ gbọ́ yẹn wọ́n á gbọ́, tí wọ́n bá kọ̀ tí wọ́n bá ní gbọ́ wọ́n á wọnú ilẹ̀ má lánú á gbé wọn mì. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní òun ò ní jáwọ́ nínú òmìnira ilẹ̀ Yorùbá, pé kí Yorùbá ó má rí òmìnira gbà gẹ́gẹ́ làwọn dúró fún, wọ́n á jáwọ́ wọ́n á jáfẹ́ o. Torí àwa ò ní sinmi, ó ti do or die, no retreat, no surrender. The hard way, the only way, Yorùbá will go. Yorùbá will free. We will have our own freedom. Ẹ sàwọn ọmọ wa dá lánàá kiri. Ẹ gba ẹ̀tọ́ wa lọ́wọ́ wa mọ́. Ẹ sọlẹ̀ wa dilẹ̀ kíkan. Ẹ gbọ́. Ta lè pò? Kí lè pò ń wò? Kí làlìká máa ń wò? Tí a fi bú èpò sínú rẹ̀. Bíbélì wípé nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó fún èpò sí àlìkámọ̀, ó bá tirẹ̀ lọ. Irúgbìn, oh my God. Irúgbìn iṣẹ́ rere tí àwọn bàbá wa ìgbàanì ti ṣe lẹ̀, ó làlìkámọ̀. Àgbẹ̀ àroko. Kébi bàbá pọmọ lọ́jọ́ ọ̀la, kọ́mọ bá lè rówó ná, kọ́wọ́ lè lọ sẹ́nu, kó lè lẹ́nu ọ̀rọ̀ láwùjọ, kó lè máa wo ògo àwọn ọmọ rẹ̀ kó máa tàn níwájú.
ní àgbẹ̀ fi ń ṣe làálàá lọ́nà oko nígbà tó wọ̀ nígbà tí ò wọ̀ nínú oòrùn nínú òjò gbogbo iye làwọn Awólọ́wọ̀ ti ṣe lẹ̀ wọ́n ti ṣiṣẹ́ yẹn takuntakun wọ́n ti kó àlìkámọ̀ jọ rẹpẹtẹ from Ìbàdàn to Ekiti to Oǹdó to Kwara dógùn wọ́n ti kó lẹ̀dẹ́ kólé pé tó bá dọ́jọ́ ọ̀la àwọn náà wá ń rẹ́rìn pé tó bá dọ́jọ́ ọ̀la ibi ò ní pa àwọn ọmọ wọn. Ebi ò ní pa àwọn ọmọ wọn. Bọ̀tí nígbà táwọn ọmọ olórí burúkú máa dé àwọn tó ṣojú Awólọ́wọ̀ tí wọ́n ṣe yìí ó lé yí ọmọ Yorùbá ló tẹ̀ ń ṣiṣẹ́ bẹ̀ National Bank ìgbà tó bá tọjọ́ dé ẹ̀mẹ́yẹ Yorùbá Bank tó parẹ́ tó sọ àwọn yẹn dá láìníṣẹ́ alárìnkiri ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wá sàkẹ̀ báyìí agbóògùn jẹ́ dànù ẹ̀mí àwọn yẹn máa bi gbogbo yín léèrè àwọn tẹ́ ẹ já sí kólóbó lọ́sàn gangan wọ́n sàkẹ́ lómi without benefit ẹ̀mí wọn máa bi yín bàbá Aláàfin Ọ̀yọ́ Lámídì olópàá bàbá wa Bọ̀dé Thomas tó ní kó máa gbó bí ajá oògùn yíyẹ lè sámọ́ ni kò ní dáa fún yín tẹ́ ẹ bá sá Aláàfin Ọ̀yọ́ ò ní jèrè gbogbo àwọn ọmọ ẹ tó o bá sá oògùn ọ̀hún náà ẹ̀yin ìka ayé ilẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ ìrankíran mi ó yẹ kí àwọn Ọ̀yọ́ kágbá research pé ọmọ eléyìí ìṣọmọ ìran gidi ọmọ akótilétà arúgbó ọmọ nìyí tẹ́ balẹ̀ Yorùbá jẹ́ lójoojúmọ́ ẹ̀ ń sọ Yorùbá dé èrò ẹ̀yìn ẹ̀ wá ní pé I'm the number one traditional ruler in Yorubaland ọwọ́ Ọlọ́run máa fa inú yẹya ẹ̀ ti gbà yín tẹ́ ti gbàgbé Ọlọ́run ẹ̀yin tẹ́ pé ayé fàmílétè tún lẹ́ ń jẹ́ tẹ́ délé ayé tẹ́ gbàgbé ẹlẹ́dàá yín ẹ̀rọ àtúbọ̀tán ẹ̀rín tí ó bá àná Fáráò ó wà nù Kùránì ẹ̀rín tí ó bá àná Hẹ́rọ́dù ó wà nù Kùránì Nebukadnesari ọba ńkọ́ tọ́lọ́run ní kó wọgbó lọ kó lọ máa bẹ́ran jẹun papọ̀ fódìdí ọdún méje ó wà nù Kùránì bẹ́ẹ̀ ẹ̀ ní rí yẹ àfi kẹ́ máa fọ́ ọmọ yín ìran Yorùbá tẹ̀ ń jìyà lójoojúmọ́ epo ní ìsà epo Ọbásanjọ́ epo ní Bọ́lá Ahmed Tinubu epo ní Bísí Àkàndé epo Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà epo Ìbíkúnlé Amósù epo Gbénga Daniel nǹkan ara epo lẹ̀ Yorùbá ni wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n pọ̀ Fẹ́mi Fani-Káyọ̀dé Délé Muhammadu epo ní àwọn epo yẹn wá ń pọ̀ sí the set of epo now tẹ́ bá dé Èkìtì tẹ́ dọ́ṣun ẹ̀rí wọn pósítà wọn ti wà níta wọn fẹ́ òmìnira lẹ̀ Yorùbá ibi tẹ́ máa wọ̀ táwọn máa kówó sàpò ní ẹni tí ò ti di gómìnà tí kọjá lọ tí jíìpù bí mẹ́fà ń tẹ̀lé lẹ́yìn tí mẹ́fà ń lọ níwájú tó wá dúró láàrin tó bá di gómìnà ńkọ́ 20 mọ́tò àwà níwájú 20 àwà lẹ́yìn epo ní gbogbo yín àjẹ́ndà Yorùbá ò sí lọ́kàn yín pé ìran yín gbẹ́dọ̀ succeed pé àwọn gbẹ́dọ̀ dẹ́ni ìtẹ̀mọ́lẹ̀ no one of you came out ìkúdí àwọn tó dé wípé níbi tí àwọn Fúlàní ti ń pa tó ti ń pa Yorùbá bí ẹni pẹran kò sí nìkan nínú yín tó sọ̀rọ̀ táwọn bá dé ti sọ̀rọ̀ àní ṣé ìwọ wá láti Gàngán ṣáìdì ni ṣé ọmọ Òkè Odò ni ẹni wọ́n ti gbàgbé pé ẹni tó pa lókè Odò ẹni tó pa ní Gàngán ẹni tó pa ní Ṣakí Yorùbá bíi ti tèmi ni ẹ̀jẹ̀ kan ni wá ẹ̀yin èpò akótilétà ọmọ ẹ̀yin èpò arúgbó ọmọ ìbínú Ọlọ́run dé ọdún ẹ̀san lélẹ́yìí tẹ́ máa sùn tẹ́ ní ó tún àkókò
epo rẹ̀ epo a máa gbilẹ̀ lóko a máa gbilẹ̀ ju irúgbìn lọ ṣe tó bá ṣe wà yìí tó bá ti lè ga ju irúgbìn tẹ́ ẹ gbìn sóko òun ò ní jẹ́ kó gbérí mọ́ ẹ kàn rí pé irúgbìn yín ó ń jóná mọ́lẹ̀ ni òun á máa ga torí gbogbo omi tó yẹ kí irúgbìn yẹn máa fà ara ẹ̀ ní ó máa lọ sí ṣùgbọ́n ní gẹ́lẹ́ tá a bá ti fà á tú báyìí àgbẹ̀ àlìkámọ̀ yóò lórí ọ̀fẹ́ àti gòkè àlìkámọ̀ yóò lórí ọ̀fẹ́ àti gòkè àwọn àlìkámọ̀ tí ọba bàbá yìí Ọbáfẹ́mi Jeremiah oyè ní ìyàwó lọ́wọ́ Adékúnlé Ajáṣe Ọ̀nàbísí Ọ̀nàbánjọ àwọn bàbá ìgbàanì Bọ́lá Ìgè tó ti ṣe lẹ̀ àwọn ọmọ àlè tòde òní ti jẹ́ kí èpò fún gbẹ wọ́n ti jẹ́ kí èpò fún gbẹ o so agbẹ́dọ̀ tú èpò kúrò nínú àlìkámọ̀ agbẹ́dọ̀ tú èpò kúrò nínú irúgbìn rere tí àwọn bàbá wa gbìn lẹ́dì wá àwọn èpò yìí wọ́n ti fún gbẹ free education ilé ìwé ọ̀fẹ́ èpò yìí ti fún gbẹ wọ́n ti fún gbẹ ìlera ọ̀fẹ́ ńkọ́ wọ́n ti fún gbẹ ètò ààbò ní ilẹ̀ Yorùbá tí ò mẹ́hẹ̀ rí èpò yìí ti fún gbẹ o àwọn ohun mèrè táwọn bàbá yẹ kó sínú àbà tá à ń pè ní àlìkámọ̀ wọ́n ti fún gbẹ. Wọ́n ti fún gbẹ. What about National Bank? Wọ́n ti fún gbẹ. Oòduà textile wọ́n ti fún gbẹ. Oòduà investment wọ́n ti fún gbẹ. Àtẹlẹ́ táwọn ò mọ̀ pé Yorùbá ló ní. Ṣùgbọ́n táyìn mọ̀ pé Yorùbá ló ní. Pé ara property Yorùbá ni ti ká coconut. Tó ń mú 5 trillion naira fún Nigeria government today lára àwọn property tí àwọn bàbá wa fi ilẹ̀ fún wa ní àwọn èpò ti fún gbẹ torí ìmọ̀ tara ẹni nìkan torí àfẹ̀mí torí ẹ̀mí mọ́tò mi wọ́n fún gbogbo irúgbìn tí àwọn bàbá wa gbìn sínú oko wọ́n fún gbẹ wọ́n wá sọ wá sí kólóbó Thank you, my brother. Àwọn bẹ̀rẹ̀ pé kí ni àbáyọrí àti àmújáde rere gbogbo ẹlẹ́ṣẹ̀ tá ti ṣe for over 61 years. Ẹ wo that is another topic another day. Torí ọmọ ọgọ́ta ọdún ó lè kàn tí ń rákòrò. Gbogbo wa la mọ àwọn èpò yẹ. Ṣé rí àwọn èpò tá ń sọ yìí? Àwọn èpò tí mo ní ẹ mọ̀, tèmi náà mọ̀ wọ́n, tá a jọ mọ̀ wọ́n. Nínú order umbrella, àlìkámọ̀ táwọn bàbá wa kó sínú ọgbà. Tó kó sínú oko, tó gbé sínú oko. Eléyìí tó ń tètè jáde nínú ẹ̀ náà ti tọ́ wọn dàgbà. Nínú ẹ̀ náà ti jẹ́. Nínú ẹ̀ náà ti lọ léèwé. Nínú ẹ̀ náà ti gbàwòsàn ọ̀fẹ́. Nínú ẹ̀ náà ti ṣiṣẹ́ ààbò fún wọn. Orí ọ̀fẹ́ àti kàwé nílùú òyìnbó nínú ẹ̀ náà ti fún wọn. Nínú àlìkámọ̀ yẹn náà ti fún wọn ní iṣẹ́ pé ọya ìwọ náà gbà kó máa gba sílẹ̀ méjì kó máa fi jẹun. Agbórí ní ìgbà kan wọ́n ra mọ́tò 1,300 ìgbà kan Peugeot 3,002 tó ní èsì tí ó máa ké lálálálálálálálá 3,000 lókù tàbí bó bá wọlé ìyá olóúnjẹ lẹ́nìí tó bá jóúnjẹ 3,000 tó dìde
ojú ń tì ẹnìkan máa sọ pé àpàní ẹ ìgbẹ́ ara àwọn tó lọ fi 500,000 lọ ń wo sinimá èpò ni wọ́n nínú àlìkámọ̀ àwọn tó lórí ọ̀fẹ́ àti lu àlìkámọ̀ yẹn fi gòkè tó lórí ọ̀fẹ́ àti jẹ nínú àlìkámọ̀ táyé wo sáré wọnú ògo àwọn ló wá dìde lénìí wọ́n ti fún àlìkámọ̀ pa èpò ni wọ́n wá ń gòkè wọ́n wá darúlú pọ̀ mọ́ ṣàpà wọ́n báyé Yorùbá jẹ́ èpò ni wọ́n kí ni ìyàtọ̀ láàrin èpò àti àfòmọ́ gbogbo yín lẹ ti rí ibi tí mo ti ní Ọlọ́run ti ní kí n lọ gé àfòmọ́ àfòmọ́ yìí ní gbòǹgbò bí èpò ṣe ní gbòǹgbò èpò rèé gbogbo tó fi ń fa omi rèé a lè pélé ní páìpù táwọn olórí burúkú fi ń fa ọrọ̀ ajé wa lọ a lè pé ní páìpù tó fi kó ire ayé wa lọ ara tó fi fa góòdì wa rèé tó fi fa àlùmọ́nì wa lọ rèé ṣùgbọ́n àfòmọ́ ò ní gbòògbò ẹyẹ ní ló máa ń ṣú igi tó bá ti yàgbẹ́ yẹ sí tó bá máa tó bí 5 days á bẹ̀rẹ̀ sí germinate á digi á máa ta á máa dìde tó bá wá dìde tán ṣe rí orí igi tó wà gbogbo àǹfààní tó yẹ kí igi yóò fi ṣe èso àfòmọ́ yà á gbà mọ́ra igi yà kàn gbilẹ̀ for nothing ẹni tó gbin igi kò ní rí ohun rere kankan mú bẹ̀ akọ̀ ewé àpọ̀ lórí ẹ̀ ká ẹ wájú bẹ́ẹ̀ lọ ẹ̀ nílé so lórí ẹ̀ Yorùbá wá pọ̀ for nothing a lè tọ́ka sóhun rere kan bí ogun èpò ṣe ń jà wá bẹ́ẹ̀ lógun àfòmọ́ ló ń jà wá àwọn wo lè èpò àwọn wo lè àfòmọ́ ṣe báwo tá a pè ní bàbá yìí náà ni àwọn tẹ́ ẹ pè ní Afẹ́nifẹ́re tó jẹ́ pé Afẹ́nifẹ́bi ni wọ́n èpò ń ṣiṣẹ́ pé kò sí àyè fún òmìnira ilẹ̀ Yorùbá àwọn ń pariwo one nation one Nigeria àwọn àfòmọ́ wọ́n ń pariwo restructuring àtúntò làwọn fi ń gbowó lọ́wọ́ federal government àwọn èpò ń fi one Nigeria nothing can separate this country làwọn fi ń gbowó lọ́wọ́ àwọn ọmọ àlè akótilétà ọmọ tó yẹ kó máa fúnyàn lóúnjẹ tó yẹ kó máa sọ pé ìwọ wá gbà kó lọ fi dá lára ìwọ wá gbà ìwọ wá gbà ìwọ wá gbà òun ló wá dẹni tá à ń ya búrẹ́dì lé lọ́wọ́ òun ló wá dẹni tó ń tọrọ oúnjẹ jẹ inú wọn dẹ̀ dùn sí torí pé ọmọ yín ò sí nílé gbogbo ọmọ yín pátápátápátá ló máa ṣekú pa yín àwọn ọmọ yín máa dàrí dèrèdè lójú ayé yín ìṣẹ̀dálẹ̀ Yorùbá gbogbo orí Yorùbá tẹ́ kó sínú ìnira á dìde á jà bẹ́ẹ̀ tí ń pọ́n wọn lójú lẹ́ni tó ń láyé àti ọ̀run máa dọ́ náwó ìpọ́njú sínú ayé yín ẹ̀yin gan mọ̀ pé èpò níyín àwárí yín pé èpò níyín àkọ́kọ́ fẹ́ fà yín tú ṣùgbọ́n ẹ gbọ́ mi gbogbo ọmọ Yorùbá àtàtà ọ̀rọ̀ yìí ò ṣe ojú ṣáájú tá bá débi òdodo ọ̀rọ̀ ká sọ ni tó bá jẹ́ pé lóòótọ́ lódodo la ní iṣẹ́ ṣíṣe la fẹ́ wẹ̀yìn lọ́jọ́ ọ̀la ká máa rí pé àwọn ọmọ wa ń ṣe rere la fẹ́ wẹ̀yìn lọ́jọ́ ọ̀la ká máa rí pé àwọn náà ní ìfọ̀kànbalẹ̀ torí pé wọn ò fẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀ bí orin general lákọ̀ọ́lítì ni pé Ọlọ́run ló gbà ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé Ọlọ́run ló gbà ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé ó ní òṣìkà ò fẹ́ kárẹ̀rù kó sọ náà ṣe ń ṣọkà bí iyán àwọn ọmọ yìí ò fẹ́ kí ìran Yorùbá ó tẹ̀síwájú wọn à dẹ̀ fẹ́ kí ojú wa ó là wọn fẹ́ kí ojú wa ó là wọn dẹ̀ fẹ́ kí etí inú wa ó ṣí most especially àwọn ọ̀dọ́ wa most especially àwọn ọ̀dọ́ wọn fẹ́ kí ojú àwọn ọ̀dọ́ yẹ ó là wọn fẹ́ kí etí wọn ó ṣí láti béèrè fún ẹ̀tọ́ wọn láti dìde pé àjìyà mọ́ mo ní kò sígbà tí máa wọlé àdúrà tí mo ní máa ṣàdúrà fún gbogbo ọmọ Yorùbá àtàtà tó wà ní outside country
bóyá South Africa lẹ́wà ní o, bóyá Spain lẹ́wà ní o, Germany lẹ́wà ní o, Italy lẹ́wà ní o, London lẹ́wà ní o, ìlúkílù tó bá wù tẹ́ wà káàkiri àgbáyé, d'Amẹ́ríkà dé Canada, kò sígbà náà tí máa ní Ọlọ́run ohun rere tí ọkàn wọn fẹ́ àti ilé tí ọkàn wọn ò fẹ́ ní rere, Olúwa máa yọ̀ọ̀da rẹ̀ fún wọn ní ìrọ̀rùn. Àwọn ló jẹ́ ká mọ̀ pé ìgbé ayé tá à ń gbé kì í ṣe ìgbé ayé normal life, pé ìgbé ayé tá à ń gbé ìgbé ayé ìpayí kékeré ni, ìgbé ayé tá à ń gbé ìkọ̀rọ̀ kan ni. Àwọn ló wá jẹ́ ká wá mọ̀ pé ilé ayé yìí gan kò le tó báyìí. Nẹ́pà múná lọ tó ti di omi ara àti ẹ̀jẹ̀ ara wa bí báyìí pé ó wà nọ́mà. Ìgbà ká ní jẹnẹrétọ̀ yẹ, jẹnẹrétọ̀ tó fi tọ́nà yẹ ó ń sinmi lọ́wọ́ ni. Wọ́n jẹ́ ká mọ̀ pé kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Kò sí náà kò sómi pé ẹ̀gún ayé òun àtọ̀run ni. Pé ká máa ṣiṣẹ́ bí erin, ká máa jẹ̀jẹ̀ ìrírí, pé wàhálà ayé tó pọ̀ nígbà téèyàn bá gbégbé ayé ẹrú ni. Àwa náà wá bẹ̀rẹ̀ sí ń wò. Àwa ń wo fíìmù tán ṣò. Tá à ń wò l'Amẹ́ríkà fún pé ṣé lóòótọ́ làwọn tó bàbá rẹ̀ tó ń gbà tọ́rọ̀ Yorùbá lè ṣe wá jáde síta, wọ́n wá tẹ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé àṣé inú igbó la wà látijọ́ yìí, àṣé ayé mọ̀dàrú là ń jẹ látijọ́ yìí. Èèyàn ká wá sọ wípé àwọn ló fẹ́ dógun lẹ̀. Ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ tó bá sọ pé àwọn tó wà l'Amẹ́ríkà, tó wà ní London, tó wà ní Canada ló fẹ́ dógun lẹ̀ lọ́dọ̀ wa mí báyìí, irú ẹni bẹ́ẹ̀ máa ṣiṣẹ́ bí erin ni, a máa jẹ̀jẹ̀ ìrírí. Gbogbo àwọn tó bá mú àwọn yẹn lọ́tàá, irú ẹni bẹ́ẹ̀ á kọ́lé fọ́mọ ẹlòmíì gbé, á ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ, kò ní jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀, torí pé definitely irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ kí àwa tá a wà ń lé ká jèrè iṣẹ́ ọwọ́ wa. Ó fẹ́ kí káwa ká kú sí oko, mo ṣe ni. Àsìkò wọn títí dé, mo máa ṣe ọ̀nà fún yín, iná yín ò ní lọ, a máa gba àwọn ọ̀dọ́ yín síṣẹ́ lọ́dọọdún 10,000 wọ́n á máa ríṣẹ́ ẹ̀gbọ́. Èyí tó sọ níjọ́ wà náà mélòó ló ti wá sí ìmúṣẹ? Àwọn ẹ̀hànnà, àwọn olórí burúkú ọmọ, àwọn akótilétà ọmọ tọ́lọ́run máa ń nà lẹ́gba. Epo rèé, tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá fàtú, a máa gbinlẹ̀ ni ó dẹ̀ ń gbinlẹ̀ fórí nothing. Kò wúlò fún ìwúlò ọmọlúàbí. A kàn máa gbinlẹ̀ ní epo ní, ṣùgbọ́n gẹ́rẹ́ tẹ́ ẹ bá ti fàtú, ẹ ṣẹ́gun epo nìyẹn. Eléyìí tí mo mú dání tó bá máa tó àárọ̀ ọ̀la á ti rọ, tí oòrùn ọ̀la bá pa á ti máa gbẹ. Bẹ́ẹ̀ ni gbogbo ọ̀tá òmìnira Yorùbá ṣe máa gbẹ dànù. Gbogbo àwọn tó dúró tó ní ìlérí májẹ̀mú Ọlọ́run ò ní ṣẹ mọ́ wa lára. Mo sọ yín di epo yìí pẹ̀lú àṣẹ Olódùmarè, Ọbásanjọ́, Tinubu, Ọ̀ṣọ́bà, Bísí Àkàndé àti gbogbo àwọn ọmọ tẹ́ kó síta tẹ́ fi yọ wá lẹ́nu àtàwọn tó kàmpé fún yín, ẹ máa gbẹ dànù. Ẹ̀jẹ̀ ara yín máa ní yín lára o, bẹ́ẹ̀ lómi ara yín máa ní yín lára láṣẹ Èdùmàrè. Láṣẹ Èdùmàrè. Àfòmọ́ lára igi tó wà, a máa gbilẹ̀ lá máa mí, tó bá pẹ́ tó àyè bá gbà mẹ́, a wá mú èso kan jáde bí ìṣáná. Ìgbà táwọn ọmọ kan gbà yẹn nígbà táwọn kékeré, òun làwọn máa wá kiri oko pé mò ń wá ṣáná òyìnbó kiri, láì mọ̀ pé àfòmọ́ wà lára ohun tó ń febi ń pa wá, tó ń jẹ wá níyà. Torí pé tó bá wà lórí kòkó kò ní jẹ́ kí kòkó so, tó bá wà lórí obì kò ní jẹ́ kó bí o so. Ọ̀ǹtì tó bá gé lulẹ̀, tó bá máa tó bí ọ̀sẹ̀ bí méjì mẹ́ta, tó bá jẹ́ ara kòkó lẹ́ ti gé, tẹ́ bá padà sára kòkó yẹ, ẹ rí èso tó máa mú jáde. Ẹ ṣe àrígi tí mo gé láàrin bí oṣù mẹ́ta, ẹ wá wo ewé tó mú jáde. Gbogbo àwọn tó dúró gẹ́gẹ́ bí àfòmọ́ nínú ayé Yorùbá, tani wọn ò ní jẹ́ kí ẹwà Ọlọ́run, ògo Ọlọ́run ó bú jáde nínú ayé wa. Ọwọ́ Ọlọ́run Olódùmarè máa ké yín lulẹ̀. Epo níyín, epo níyín nínú ayé wa.
tí Ọlọ́run dẹ̀ máa gé yín lulẹ̀. Ọdún kelore tí ìjọba Buhari ti bọ́dà alẹ̀ Yorùbá wọ́n sì tọ̀dọ̀ wọn lọ́hùn o, ṣùgbọ́n bọ́dà tọ̀dọ̀ wa ń bíbẹ̀ wọ́n tì í. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀hànnà, àwọn èpò àti àpò máàrin wa ó tẹ́ wọn lọ́rùn torí wípé wọ́n ti líìkì wọn mọ́ Dangote, gbogbo kọ́pìnì wọn ti kó sí ọ̀dà Dangote. On everything Dangote may rice, Dangote may sugar, Dangote fertilizer, Dangote cement, gbogbo ẹ̀ pátá wọ́n ti kó gbogbo ìṣàkóso ẹ̀ lé ọwọ́ Fúlàní. So bọ́n bá ti bọ́dà ọ̀dọ̀ wa kò kàn wọ́n, wọ́n á tẹ̀ tó máa sọ pé ṣèbí wọ́n rówó jẹun ní, ṣèbí wọ́n sọ they say Yorùbá wise. Àwọn ọmọ Yorùbá gbọ́gàn ọgbọ́n àgbójú yẹn ló máa pa wọ́n lára gba títí bó máa dẹ̀ sọ́bẹ̀ o. Ọmọ wo ló máa kàwé tó máa mọ̀wé tí ò ní gbọ́n? Ìyẹn ni pé wọ́n fẹ́ kí Yorùbá ó gbọ́n, wọ́n ṣàfẹ́ ká máa gbégbé ayé ẹrú. Ẹ wá ní kọ́lọ́run ó máa gé wọn, Ọlọ́run máa gé wọn ni o. Bí a ti ń gé àfòmọ́ lulẹ̀ tí àfòmọ́ ń rọ tó ń gbẹ, bí a ti ń fa èpò tú lóko tí èpò ń rọ tó ń gbẹ, bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa gbẹ tọmọtọmọ tayátayá tọkọtọkọ. Ǹjẹ́ aha Jẹ́ríkò mọ́ gágá? Ǹjẹ́ aha Yorùbá mọ́ gágá? Ẹnikẹ́ni kò lè jáde, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò lè wọlé. Aha ọmọ jẹ́ gágágágá, oréré kò lè wọlé, bẹ́ẹ̀ lóréré kò lè jáde. Adẹ̀ni one nation, adẹ̀ni àwa ní òmìnira, adẹ̀ni rìsọ́ṣọ́rì lókù tẹ́ ẹ fẹ́, adẹ̀ni swagger lókù tó kàn wá kù pé ẹ máa múra election. Ẹ̀mẹyẹ billions of naira tó máa fi ṣẹlẹ̀ ṣèkìtì, not million, billions of naira lórí tarantifa. Orí Yorùbá ni, orí Yorùbá ni, òye òde yé wọn. Ọ̀pọ̀ pásọ̀ ti jó, ó ti já yí ọmọ ẹ̀ mọ́lú, òye òde yé. Ọ̀rẹ́ nínú Ọlọ́run àpọ́sù Ayọ̀ Babalọ́lá, ẹ bi wọ́n léèrè, ṣé bí àpọ́sù Ayọ̀ Babalọ́lá ṣe ṣeré? Ṣé ìpè tí Ọlọ́run pe àpọ́sù Ayọ̀ Babalọ́lá náà wà nínú ẹ̀ lénìí? Ọlọ́run bàbá ẹ kó dayọ̀ mi, ẹ bi àwọn ará Rìdíìmù léèrè. The most corruption church in Nigeria today, Rìdíìmù is among of them. Torí gbogbo pátá ń pa àyàn yìí, bí Rìdíìmù ṣe pọ̀ tó, báwọn pátá wọn ṣe pọ̀ tó, kò síbi tó ti ní pé Ọlọ́run fa ìjọba ìyà, ìjọba aninilára lélẹ́yìí, ìjọba apààyàn lélẹ́yìí, because one of them is Fila, Vice President. Mountain of Fire ńkọ́, Deeper Life ńkọ́, CAC ńkọ́. Ṣé àwọn tí Ọlọ́run gbé iṣẹ́ ìránṣẹ́ ilé lọ́wọ́, ṣé bó ṣe gbáre? Ìbínú Ọlọ́run rẹ̀ lórí yín. Bíbélì wípé ó ní ìbùkún ní fẹ́ni tó fi tọmọlàkejì ṣáájú, ìbùkún ní fẹ́ni tó ń gbọ́ taláì ní bàbá, tara yín lẹ̀ ń gbọ́. Ìbínú Ọlọ́run ló rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ léyìn lórí ìtẹ́ ẹ̀ tí mọ̀ tó dẹ̀ máa rọ̀, torí Yorùbá máa ní ìsinmi. Ọlọ́run wa tó ṣẹ̀dá Yorùbá á fún Yorùbá ní ìsinmi. Ọlọ́run tó fogún ẹ̀yìn já àwọn ará Syria á fogún ẹ̀yìn jà yìí, a máa ní ìsinmi tó ṣùọ̀, tó ṣùọ̀, tó ṣùọ̀ tí ò lábùlà. Ọ̀pọ̀ àfáà ló wà, government house náà yí káàkiri torí contract. Àníká wá ṣàdúrà fún yín ni, ó ti mọ̀ pé tó ń bá ṣàdúrà tán wọ́n ní àfáà ìgbowó àdúrà. Ẹni parẹ́, ìjọba yín ẹ ṣe yọrí, gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe náà ló ń dùn mọ́ wa. Gbogbo yín pátápátá òlù Ọlọ́run ń pọ̀ lórí yín. Àwọn babaláwo tó ń ṣe ògùn fún yín, tó ń ṣe mọ́dárí kan, tó ń ṣe gbẹ̀túgbẹ̀tú,
tán ṣe àṣegbé fún yín tán ṣe máyẹ̀hún fún yín olú Ọlọ́run bọ̀ lórí gbogbo yín papọ̀. That is why I always say it. Àti pastor ni àtàfáà ni àtàwọn aléṣẹ̀ǹbáyé ni wọ́n ti fèèlì ọmọ Yorùbá ṣùgbọ́n a mọ̀ pé Ọlọ́run wa ò ní fèèlì wa. Ẹni tó mọ ìṣẹ̀dálẹ̀ wa kò ní fèèlì wa torí pé ìnira táwa ń là kọjá àfẹ́ káwọn ọmọ wa ó là kọjá àdẹ̀fẹ́ kó orílẹ̀-èdè Yorùbá ó parun. Èmi á máa pe ìlú mi ìlú olómìnira Nàìjíríà Yorùbá orílẹ̀-èdè olómìnira Yorùbá tó ti wà before 1914 káwọn bàbá wa ti dúró fọwọ́ wọn fa ọ̀ràn wọnú ayé wa òpin máa dé bá o òpin máa dé bá. I always say it, sir. Nigeria government is not our problem. Fulani is not our problem. Torí ṣe rí ilẹ̀ tí ò bá tójú ẹni ṣú òkú bẹ̀ á máa ṣòro rìn. Ilẹ̀ tí ò bá tójú ẹni ṣú òkùnkù bẹ̀ máa ṣòro rìn. Àwọn kan ló ti fi ọ̀nà wa fi ète wa fi àlàkalẹ̀ wa wọ́n ti gbé lọ́wọ́ àwọn Fúlàní. Tí àjòjì kan àlejò kan tó bá wọ̀lú tó ń tọ́ka sí burial ground àfẹ́ tó ń tọ́ka sí burial ground afọ́jú tó ń tọ́ka sí burial ground arọ ó yẹ kẹ́ ti mọ̀ pé lọ́wọ́ ọmọ onílé inú ìyà tó ń jẹ wá lórílẹ̀-èdè Yorùbá ó lọ́wọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá nú ó lọ́wọ́ wọn nú lẹ́fí rí wọn tó jẹ́ pé restructuring náà ń pariwo ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ silent kò lè dọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ torí pé ó ti jẹ̀jẹ̀kújẹ lọ́ndà Fúlàní. Ọlọ́run máa bè wọ́n wò àtàwọn fake pastor ẹ gbọ́ ṣe bọ́ Ọlọ́run ṣe gbélé yín lọ́wọ́ relé yìí. Ẹ̀yin tẹ́ ti gbàgbé pé ẹnìkan wà tó gbóyin ó ní mo fi àwọ̀ sánmọ̀ yìí ṣe ẹlẹ́rìí yí gbogbo yín ká. Àwọ̀ sánmọ̀ tẹ́ wò yìí òun ló ń jẹ́rìí wa káàkiri ó tún wá fi mẹ́sẹ̀jà sí wa lẹ́yìn tó ń ṣe òjìji wa in monitors day and night. Wọ́n ní ká gba Yorùbá kí Yorùbá ó ní ìsinmi ó ní rárá sẹ́yìn ó wá lọ ń pọ́ǹpù owó síta ẹ máa lé wọn kiri tẹ́ ẹ bá lé wa tẹ́ ẹ mú wa àwọn tó tún jù wá lọ tó máa yẹn hàn ṣẹ̀bẹ́ hàn náà lẹ́kùn wa tó máa yẹn hàn náà ju títí wa látún dìde torí Yorùbá ilé yà lọ. We are not part of you anymore. We are not Nigeria. We are not Nigeria. Lára àwọn ipò wa làwọn ọba ilẹ̀ Yorùbá o. Kì í ṣe gbogbo wọn o. Ìbà o, kábíyèsí. Kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Kẹ́ṣì ọba ó jẹ kó pẹ́. Ẹni bá ní ẹ̀nà pẹ́, igbe rárá. Òun làrá ké wọlé bàbá. Igbe rárá nílé wọn. Ẹni bá ro kúrú Àwùjalẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá land igbe rárá lára ké wọlé bọ́ba kan bá lòun fẹ́ dìtẹ̀ yín bá mi igbe oró lẹ́yìn náà máa ń ké lọ sọ́run irú àwọn bẹ́ẹ̀ ẹ lò wọ́n mọ́ gbà ní kíní kan ò ní yín ṣe bàbá àwọn ọba tó dúró tán nìyẹn tí wọ́n torí pé wọ́n ti jẹ yó. Wọ́n torí pé wọ́n ti jẹ yó ká gbàgbé ìran Yorùbá bàbá fight fún Yorùbá lójoojúmọ́ ẹ ní kú kékeré torí ọmọ kékeré ní bàbá mi ẹ dẹ̀ ní dàgbà ìyà ẹ ní dàbá wọn kan tó jẹ́ wípé àwọn kan ló jáde pé Yorùbá ò tí ì tó òmìnira ní àwọn ẹrú Fúlàní wọ́n wà lára àwọn epo tá máa gé tá máa fàtú wọ́n dẹ̀ wà lára àfò wọn tá máa gé lulẹ̀ kí ilẹ̀ Yorùbá bá lè ní ìsinmi ilẹ̀ wa.